wọ́n yàn ọ́ ní mufti wọ́n yàn ọ́ ní mufti nílùú yín ọwọ́ ń takò mufti gbogbo ilẹ̀ Yorùbá ọmọ àti ẹbí tọ́gì gbogbo inú lọ́rọ̀ àwọn mufti gidi tó ń ṣe bí tọ́gì bí tiẹ̀ ọmọ ẹ̀rẹ́jú wọ́n tó bá láyọ̀ ọkàn ọ̀rọ̀ tó bá ní al-qanā'atu fil qawli kìí ṣe gbogbo ọ̀rọ̀ ni mufti ọmọ dá sí in tí ó dá sí lọ́rọ̀ ẹ̀sìn gbogbo ti ẹ̀kẹ́ ìbú náà láti jọ́ yìí ní àríwá tó wá kan ìwọ tọ́gì tó yẹ mufti ọgbọ́dọ̀ ní kọ̀nà kìí ṣe gbogbo ọ̀rọ̀ là ń dá sí ọ̀rọ̀ mi ọmọ ṣẹlẹ̀ àfi kí wọ́n dákẹ́ ẹlòmíì lè dá sí kò yẹwọ́ al-qanā'atu fil qawli òun náà ni kìí ṣe gbogbo ẹni tó búyàn náà láfẹ́sì fún ohun kálukú yín in tọ́lọ̀ ń bá lóhun ó fún yín ní ó fún yín kò dìgbà tẹ́ ẹ bá di wọ̀ bíà kò dìgbà tẹ́ ẹ bá di wọ́n sì mọ́ sọ pé àfáà yìí látìmù ni kò sí ní látìmù 419 ọjọ́ tó bá ti ṣe wọ̀ bíà kéwú tó ti ké èèyàn tó sọ pé àwọn àfáà wa dànù sílẹ̀ òun kò jẹ̀bi ọ̀rọ̀ sọ kò jẹ̀bi rárá a kẹ́ ń jáde gbogbo wa lára ta àmọ́ tá a bá farabalẹ̀ nígbà tá a farabalẹ̀ a rí pé kò jẹ̀bi èwo làbá ń lòde kọ̀ọ̀kan mi sí tó bá láyọ̀ kan ò ní délé ẹ̀wọ̀n tí wọ́n ń pè ní kirikiri lẹ́kọ̀ọ́ tó bá láyọ̀ kan ò ní dẹni tó fi handcuff sí lọ́wọ́ lẹ́rà fà gidi kan kọ́ máa pàrà sọ́ọ̀bù ìyálọ́jà kan ètí ìyálọ́jà bá ní ìdílé rí sọ́ọ̀bù rẹ̀ náà bá fa lé ilé láti mọ̀ wọ́n bá fa gbogbo àwọn àfáà léwu làfà aláyọ̀ kan ìwà tẹ́ ẹ bá rí lọ́dọ̀ àfáà tí wà yẹn ọba ti jọ tọlọ́hun tí ọjọ́ tànábì kèé sí àlùkùránì lọ́kọ́ kèé ṣe kéwù yẹn lọ́kọ́ bóyá fà yẹn ti belong sí àwọn ẹ̀mí èṣù kan ẹ̀mí èṣù yẹn lọ́kọ́ kèé ṣe kéwù ẹ̀mí èṣù ló kọ torí automatically déyàn bá ti kéwù ọgbọ̀dọ̀ níwà ní ọ̀tọ̀ ni wọ́n gbọ́dọ̀ ní al-qanā'atu fil qawli al-qanā'atu fil qawli àwọn àyè kan wà kèé ṣe gbogbo àyè náà láti ń sọ kọ́dà bí wọ́n bá ní ọwá sọ al-qanā'atu fil qawli ìṣe gbogbo àyè láti sọ gbọ́dọ̀ láyọ̀ ọkàn níbi sísọ náà ọgbọ́dọ̀ láyọ̀ ọkàn tí wọ́n ní ọwá sọ tó dákẹ́ kìí sí pọ̀ mọ́ tó sọ rárá tó bá ti mọ àyè tó ti yẹ kó dákẹ́ kó láyọ̀ ọkàn ìdákẹ́ láyé ibi tó ti yẹ kó dákẹ́ tó bá ti mọ̀ àbùkù ọkàn ọ̀tọ̀ bá lọ sọ Allah àbùkù ọkàn ọgbọ́dọ̀ ní kọ̀nà àkéṣe gbogbo ọ̀rọ̀ là ń dá sí ọ̀rọ̀ mi ọmọ ṣẹlẹ̀ àbí kí wọ́n dákẹ́ ẹlòmíì lè dá sí kò yẹwọ́ ìníkọ̀ náà àrí méjì mọ̀ pé ìtí ń lọ yíkọ̀ tó bá níkọ̀ ní àsìkò sí wọ́n gbọ́dọ̀ yọnú sí tí ń ṣe lọ́wọ́ kí mọ́ dá sí tí ọkàn al-qanā'atu fil qawli òun náà ni kìí ṣe gbogbo ẹni tó búyàn náà láfẹ́sì fún kìí ṣe gbogbo ẹni tó bú ọ náà ló lè fèsì fún kí ní kan wà kọ́dírí lásìtà tẹ̀jálù uwọ̀ lákẹ́ ibà àhábùkà a ní òjì bákà láàlẹ̀ ajíṣẹ́ àwọn àyè mí ẹ̀lómí ò bú ọ àbíkọ̀ dákẹ́ ìwà dákẹ́ rẹ̀ yẹ kìí ṣe tójó àbí kìí ṣe àìmọ̀rọ̀ sọ àbí kìí ṣe àìmẹ̀sí fọ̀ àbáwá ní àhábùkà yìí ń bẹ̀rù rẹ̀ sọ́mọ́yàyìn àhábùkà ń bẹ̀rù láti fún ọ lésì láàlẹ̀ ajíṣẹ́ kìí ṣe pé wọ́n kágara kìí ṣe pé wọ́n yá ọlẹ́ ṣẹgbọ́n walakinna al-muru'ata akọ̀rọ̀ sátí ní ìjọmọlúàbí mi tí ń jẹ́ qanā'atu fil qawli ìjọmọlúàbí mi tí ń jẹ́ ìláyọ̀ ọkàn níbi ọ̀rọ̀ akọ́rà sátí ní òun ló kó mi ní papá mọ́ra pé kí n mọ́ sọ̀rọ̀ òun lọ bá hán lẹ́nu mi wàkọ́dìrì ìwọ́n ọmọ personality mi wàkọ́dìrì ọmọ rú èyí tí ń bẹ ọmọ yí pé èmi mi ń sọmọ agbọ́rọ̀ mọ́ fèsì èyí sì ń sọmọ lọ lẹ́lọ gbèsè wá ìwọ tó sọ̀rọ̀ sí mi ìwọ náà mọ̀ yí pé ọmọ yí pé kèsè tọ̀lẹ̀ lákàbẹ́ wàfáyí ìlójútì mi àti ìpé àdéhùn mi òun ló tà mí fún ọ nípò ń tọ̀ ni wọ́n fi sọ̀rọ̀ sí ẹgbẹ́ ìhàn kọ̀nà ní ń lò lọ́wọ́ hùn al-qanā'atu fil qawli sọ́rí nígbà mí bẹ àìmọ́ fún yẹ̀ lésì kò túmọ̀ ti dìdìrì ẹni tó fẹ́ fún lésì ọkọ̀ọ̀kọ̀ wọ̀n ẹni tó fún lésì bẹ́yẹ̀ bá sọ̀rọ̀ sí ọ kó tó fèsì kọ́kọ́ wọn ta lọ sọ̀rọ̀ ṣé ẹni tó yẹ kó fún lésì ni ó dákẹ́ nítorí nǹkan mẹ́ta ó dákẹ́ ńgbà mí nítorí ìjọmọlúwàbí rẹ̀ ó dákẹ́ ńgbà mí nítorí pé ọwọ́ ẹni tó fẹ́ fún lésì ò ní rí tí wọ́n bá ti fún lésì ní ó fi ọkà skọ́sì bẹ́ẹ̀ sì ni òun fẹ́ talù ọ́ khalifu tó rọ́ fún ni khalifu lọ́fẹ́ dìmọ̀ nítorí pé ẹ wo àṣà àwọn olórin ni
tó lórin bá fẹ́ gbajúmọ̀ olórin kékeré ọkàn bu olórin ńlá ni tó bá bu ẹnjọ́ tí ẹni ńláhùn bá ti fún un lésì ẹni kékeré òun ti gbajúmọ̀ ti gbajúmọ̀ náà ni. tí wọ́n bá nílá akẹ́wà nípa kèése gbogbo ọ̀rọ̀ láńfẹ́sì ìlànà tọkọ sẹ́fí ufàdá àtúnjíbíhù. ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ nípa lámúrin ya wèrè ni agọ̀ lẹni tó sọ̀rọ̀ yìí ó rí tó bá fún un lésì wọn ni ìwọ́n náà wá fi làákàyè rẹ ó fi dọ́gba tiẹ̀ ẹwà jọ dàgbò kan náà. àìláyọ̀ ọkàn ipé ọyẹ̀kọ́ ọmọ ipé yẹn máa ń láyọ̀ ọkàn ọ̀rọ̀ àìwá láyọ̀ ọkàn ọ̀rọ̀ tó sáà ní ìfèsì ní ọwá sọ̀wọ́ náà dídì rẹ̀ Allah. Imam Shafi'i yìí ní tí agọ̀ bá ń sọ̀rọ̀ sí ọ mọ́ dáa lóhùn nítorí pé kò ní làákàyè wa khairu min ijabati sọ́rí tó wá lóore jù nínú èsì tó fẹ́ fún òun ni kí wọ́n dákẹ́ Allah. bí wọ́n bá ti dákẹ́ wọ́n ti dẹni àpọ́nlé òun dẹni agọ̀ àmọ́ bí wọ́n náà bá ti fún lésì ẹ ti jọ ní ráǹkì kan níbi agọ̀ wọ́n ń pe arákùnrin kan ìwé ta kà bóyá primary school wọ́n ń pe ọkùnrin òun ní lámúrin ọgbọ́miyé wọ́n pè ní lámúrin. wọ́n ń pe ọkùnrin òun ní lámúrin lámúrin ọwá náà wẹ̀ lódò lámúrin ó lè wẹ̀. ọ̀nà wẹ̀ lódò ọkùnrin kan ni wọ́n ń pè ní lámúrin lámúrin wá lọ wẹ̀ lódò bí lámúrin ṣe lọ wẹ̀ ní odò ọwẹ̀ dáadáa ìgbà olúwẹ̀ ìgbà tí ó fi gbé orí sókè ló bá discover yìí pé wèrè kan ti kó aṣọ òun Allah. wèrè ti kó òun lásọ. wèrè kó lásọ èyí sá wẹ̀ tasọ bẹ́ẹ̀ni. ó kó lásọ ó kó ẹ̀wù rẹ̀ ó kó ṣòkòtò rẹ̀ lámúrin wá kù ní òhò ọmọlúwàbí. wèrè kó lásọ wèrè bá ń sá lọ lámúrin náà bá ń sá tẹ̀lé Allah. lámúrin sátẹ̀lé wèrè. lámúrin sátẹ̀lé wèrè hù. ó sá tẹ̀lé wèrè ní ìhòhò wèrè sì wọ́sọ lámúrin ò wọ́sọ wèrè tó wá kó aṣọ lámúrin lọ́wọ́ bí lámúrin ṣe sá wọ bí wèrè ṣe sá wọjà lámúrin náà sá wọ ọjà gbogbo ayé wá ní ẹgbà wá lámúrin ti ya wèrè bẹ́ẹ̀ sì ni ìjọ tí wèrè bá ń sọ̀rọ̀ sí ọ tó bá ti fún lésì wọ́n náà ti ya wèrè mi nítorí pé òní kọ̀ náà ọ̀ láyọ̀ ọkàn níbi ká sọ̀rọ̀ al-qana'atu fil qawl. Karamakumullah. àkọ́kọ́ nù. àìníkọ̀ náà a máa ba ìmọ̀ kéwú jẹ́mọ́ lára ní ọ̀sọ̀dọ̀ ọmọ yẹ̀yẹ́ Allah. Ànábì ní al-qana'atu kansu la tafna kansu la yafna. sallallahu alaihi wasallam. al-qana'atu kansu la yafna sórí ká lọ́yọ̀ kí Ànábì ní ká ní ayọ̀ ọkàn kanzon pẹ́pẹ́ ọ̀rọ̀ kan ní la yafna pẹ́pẹ́ ọ̀rọ̀ tí ò lè tán láyé ni ó lè rẹ́ni tán láyọ̀ kankan kábùkù kan òṣèlú ní bọ̀ yìí òṣèlú ní bọ̀ yìí àsìkò tó ní kéwú máa ń dọmọ yẹ̀yẹ́ ni Allah. ẹ dákun àwọn tí wọ́n wá ta géèmù láàrin ọdún mẹ́rin ẹni tó bá wọlé ọdún mẹ́rin náà ni ló tún lọ àfáà ṣe ń bó lóṣèlú kàmpé sẹ́mọ̀lù kùránì ló ti kọ́ ní àbínú àdísì àbínú fíkíù àfà. iṣẹ́ ń bá olóṣèlú kàmpé ó sì máa ń tí ń jáyọ kàn pé nínú wà kéwì. kò sí ní tó burú jù káàbá sòdodo nípa olóṣèlú tó bá jẹ́ òtítọ́ bẹ́ẹ̀ni òun náà lè dá sí. òun náà lè dá sí ẹ̀wọ́n ní bá kàmpé kó tó lọ kàmpé wọ́n ti di owó sáfà lápò ọwọ́ ń bá àwọn èèyàn kan jà nítorí pọ̀ jẹ́ nínú ọlá wọn ọwọ́ ń tako àwọn èèyàn kan nítorí ọ̀ ń tako àwọn kan nítorí pọ̀ jẹ́ nínú ọlá wọn ọwọ́ ń bìjà àwọn kan nítorí pé wọ́n ń fún ọ lẹ́ran léyá odidi àfà. odidi àfá ó súnmọ́ kọjá pẹ́ni tí ń fún ọ lẹ́ran léyá òun lọ́fẹ́ saburú fúlù kẹ́ni tí ò lówó láti fi kàmpé òun lọ́fẹ́ túlù ṣe Allah. àmọ́ kìwọ́ torí akúnjẹ àti wọ̀ bíà. àti wọ̀bí àti àìláyọ̀ ọkàn ó ti tẹ̀lé ẹran léyá lọ ó rí pé wọ́n padà pa yìí rẹ bí wọ́n ṣe ń pa ẹran léyá náà ni Allah. iyì rẹ kù yóò kú bábò bá ti kú ìyí náà kúnnù. iyì rẹ kù bọ́tọ̀ wọ́n bá tún wá wọlé ó tún pọ̀ ẹran sọ́ọ̀tì di méjì. ọ̀nà wọn ló fi pọ̀ àfáà ní mọ̀ wọn ti gé ti mọ̀ ẹmọ́jọ wọlé àdúrà ni wọ́n fi tàn wọlé wọ́n padà fi ọ́ sínú campaign group Allah. àfáà ní bàbá olóṣèlú ọgbọ́sẹ́ àfà ń bá bo olóṣèlú. òsìn tọ́ka àfáà PDP lè wá bá àfáà ní bàbá wọn APC lè wá bá àfáà ní bàbá wọn ọlọ́run fi ọ́ ṣe kò ń gẹ́ náà ni bẹ́ẹ̀ni iṣẹ́ ti ẹnu gẹ́gẹ́ bí àfà. táwọn àfáà bá dúró dédé tó láyọ̀ ọkàn àwọn èèyàn yẹ ẹwọ àwọn ìdílé bàbá alájẹ àgbà kò sọ́lọ́sẹ̀lú tí ò fírì láti wọbẹ̀ lọ́gbàdúwà ẹwọ ìdílé bàbá wa lágége kò sọ́lọ́sẹ̀lú tí ò fírì láti lọ́gbà ìjọ ni bàbá lágége sọ pé ibi tẹ ẹgbẹ́ tí ń ṣe ni òun ni ẹ sì dìgbò fún. tábọ̀ ọba tẹ̀ka ẹnìkan ò gbọdọ̀ ríka rẹ̀ ẹnìkan ò gbọdọ̀ rí kàfà. àìníjọmọlúwàbí náà ni kó o ti jẹ o ti àfà o ti jòdòdò
ó ti jẹ́ dòdò kò jó o lè sòdodo wáàsí tiẹ̀ gbogbo wáàsí rẹ̀ olóṣèlú kan náà lọ́mọ fi ń gbé Ní wàfá. kí ló kọjú ọkọ̀ orí náà rí dáadáa lómi sọ́rí gbogbo èèyàn ló ládàámọ́ kò dìgbà tó bá gbà nǹkan lọ́dọ̀ èèyàn kó tó lẹ́ni tó fẹ́ràn Ìyákùnmọ́lá kò dìgbà wọ́n bá gbà nǹkan kó tó lẹ́ni tí ọ fẹ́ràn ìyá máa lẹ́ni téèyàn fẹ́ pé sí fowó rà. tó fowó rà individual differences ni kọ́ ẹni tí ń fún ọ lówó ó lè mọ́ sínú ẹni tó fẹ́ràn gbogbo àwọn àfáà tá a bá ti láyọ̀ kàbùkù ní kàn wá ògẹ́dẹ́ pé bí ẹ bá ti pọ́ òróró rẹ pín wọ́n mú ọlọ́wọ́ múra ọjọ́ kan lọ́wọ́ fẹ́ dẹrú tẹ́yẹ ọ̀dẹrú ọlọ́run mọ́ ọ̀dẹrú politician ẹrú wo lọ́yẹ kádà ẹrú ọlọ́run ìwọ́ wá di Abidu Ziyazi dẹrú olóṣèlú Abidu Sulimali wáyé so gbogbo àwọn afẹ́ ẹja padà síbi ayọ̀ ọkàn ìmọ̀ta kọ́ òun lọ́kọ́ wa ní ìwà tó níyì táwọn ń pè ní ayọ̀ tó ní ọkàn ayọ̀ ọkàn náà ni kí àáfàá dúó lérí ntọ́nà ń bá pín fún àfọ́n járàbí kọ́láyọkàn pẹ̀lú járàbí àfọ́n wáàsí kọ́láyọkàn pẹ̀lú wáàsí àbá àtọmọ nǹkan kọ kọ́láyọkàn pẹ̀lú nǹkan kíkọ gbogbo ìran àfà tí ó bá ti láyọkàn àbùkọ́ kan irú àfà náà bẹ́ẹ̀ ayọkàn wọ̀nyí gbogbo àwọn àfà ẹ mọ̀já ba àlùkùránì ara wa jẹ́ ọjọ́ tó bá ti ṣe wọ̀bì àkùránì ti jáde kó lára rẹ̀ ọjọ́ tó bá ti ṣe wọ̀bì àkéwú tó ti ké èèyàn tó sọ pé àwọn àfà wa ganu sílẹ̀ òun kò jẹ̀bi ọ̀rọ̀ sọ kò jẹ̀bi rárá a kàn ń jáde gbogbo wa lára ta àmọ́ tá a bá farabalẹ̀ nígbà tá a farabalẹ̀ a rí pé kò jẹ̀bi èwo làbá lóde kọ̀ọ̀kan mi sí àmọ́ yà àbá tí wọ́n wá pè tí wọ́n ráyè ẹ̀mọ̀ àwọn àbá kan bẹ nísìn òde wọn ọmọ rí wọn wọ́n ti mọ déètì gbogbo òde tí wọ́n bá ń ṣe ìfẹ́ẹ̀tì kọ̀ọ̀kan ẹ̀mọ́ ti dálẹ̀ báyìí wọ́n ti dé bẹ́ẹ̀ni mo lọ òde kan ní Adéwọlé jò ní èmi tí mo mú déètì tí ìrántí akàn mú déètì yẹn wọ́n kẹsẹ̀ fúláyà àwọn àbá àkẹ́sì ti ń kí mi ta ìgbà àwọn ẹkù palẹ̀ mọ́ Haruna Rashid àṣẹ́bọ́sọ́jú yìí tí ń bẹ̀rẹ̀ wípé òde òde déètì ṣàádà náà ni ẹkù palẹ̀ mọ́ ṣàádà àwọn tó bá ti sọ lẹ́wà tó ti ronú nǹkan míì sẹ́ríkọ̀ náà kanson láàyè fúnà wà mẹ́lú láàyè ń fádù alìkọ̀ náà yìí pẹpẹ ọ̀rọ̀ kan ni tí ò lè tán owó kan ni tí ò lè parẹ́ a wà lọ síbi alìkọ̀náàtù fil qawli òun la tírìtì yẹn ó wọ́pọ̀ alìkọ̀náàtù fi subuti li bayt alìkọ̀náàtù fi mulazamati li bayt alqana'atu fi mulazamati al-bayt akramakumullah alìkọ̀náàtù fi mulazamati li bayt òun bí ní ààrẹ pọ̀ lára àfáà mi ààrẹ pọ̀ lára àfáà mi ní ọmọ bẹ́ kí ni bí ẹran tó jálé ríso àwọn àìsàn àfojúrí ọba kọlù àwọn àti òsìnmi ní ọmọ ẹrin kí ni alìkọ̀náàtù fi mulazamati li bayt agbọ́dọ̀ láyọ̀ ọkẹ̀ bọ́ọ̀ bá rọmọ ẹ̀kọ́ ń kéwú tọ́ lọ mọ́sáàsí kó o sùn wà fi sèràátì ìfàdà olóre ara rẹ̀ wọ́n yàtọ̀ nígbàtà kásù bá tẹ́tí mo rí pé rí fẹ́ mọ́ fún mi wọ́n pa gbogbo fóònù mọ́ wá sùn nísìn mọ́ wá jí padà nísìn ara wọn wá tó alìkọ̀náàtù fi mulazamati li bayt gbogbo ọmọ kéwú lọ́gbọ̀dọ̀ ní nínú tó lé bí yìí ní òde tí wọ́n bá ti pè ọ́ sí má gànú lọ síbẹ̀ kọ máa di gànú lism abẹ́kẹ́sẹ́ àbáde kẹ́lẹ́ ìwọ́n náà tọ́yẹ kọ́ ọmọ mójú tó òkú ìyá rẹ̀ lọ́wọ́ tọ́lọ nǹkan rí wọ́n náà láyọ̀kẹ́ ní pẹ̀lú wọ́n ṣe kí ọ tóhun ọ láyọ̀kẹ́ ní ìyá tó dẹ̀gẹ̀ sí ọ lójú kọ̀ wá ti wọlẹ̀ ọlọ́nà bìkan irú rẹ̀ èso lórin alágbe ní ọ torí alágbe yàtọ̀ sí olórin gbé sọ́dọ̀ bàbá akáwọ̀ kúnlọ̀ ẹni tí èṣe mùsùlùmí láti wá kó gírí mọ̀ yàrúdúkùn bá dá ìmọ̀ níkùn kàfírí àwọn ìláyọ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni àrídọ́ bilikut ibi tó ń kálukú ti wá ṣubúnù ibi táwọn ẹ̀sà ti wá dìde nù àrídọ́ bilikut eléyìí tí ń sọ yìí kọ̀mọ́ sálàfíyà kọ̀mọ́ sùfíyà ọ̀pọ̀lọpọ̀ in tí ń dá wàhálà lẹ́nu ẹ̀sìn tẹ́ ikọ́ wọ́n jẹ ni àìláyọ̀kàn ní dàbò kó wá àìláyọ̀kàn ní àwọn ìlú kan ó ṣe kówó fún ọtún lọ wá ba ìlú bàbá tiẹ̀ jẹ́ ẹni tí ó bá ti wá fa sòkòtò sókè ọ̀dọ̀ mọ̀ náà nítorí pé wọ́n náà ń sisi owó ni mo sọ lọ́dọ̀ àwọn mọ̀kóńdò òró lánàá mo ní ẹ̀ha tí ní ẹ̀ha fisabilillah sórí ẹ̀ha ìgbàlódé yìí nìsí ẹ̀ha politics àti ẹ̀ha Saudi ẹ̀ha owó ni àrídọ̀ bilikut
ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ọ̀nà kàwé ní Saudi ọ̀nà kẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ lọ lè kọ́. ẹ̀rú wa ń bà wọ́n lè pé tó ọba délé ẹ̀rú ń bọ̀ wípé kó o tó dálé kéwù tí ẹlẹ́ẹ̀kóhùn náà tó dowó ọwá lọ wọnú secret court kan àwọn wá gbé àjẹ́ndà lé ọ lọ́wọ́ àjẹ́ndà tí wọ́n gbé lé ọ lọ́wọ́ owó ní àmọ́ ya dagboru owó ní àmọ́ ya owó ní ọ̀ya dagboru Sunday ọmọ àdúgbò tó ọba ti ya dagboru ẹni tí ọba dagboru gbèsè pé lọ́mọ náà àfọ̀lówó ọ̀dàboru nù èèyàn wo ló pè lọ́mọ náà tínú rẹ̀ ọ̀yọ́nu sí ọ ẹ̀sìn wo ló gbé lọ́wọ́ tó wà pẹ̀ nìkan lọ́mọ náà tí ó gbà oní Sàláfì ọ̀pọ̀lọpọ̀ wọn láyọ̀ ọkàn ní wàhálà fi ń ṣẹlẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́ Yorùbá nkẹ́kẹ́ nígbà o nǹkan ọyọ̀kan náà ni Ádámù nìkan náà bìrìkúùtì ntàjẹ ntàwọ̀ àtòkọ àti bitagbe kọ́ńkálukú bọ́ọ̀tà yìí kò wọ́n òṣìṣẹ́ fún ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣúfí Ádámù kan náà àti wọn tí wọ́n rí wọ́n láwọn orin torí kẹ́lẹ̀ pawó kálẹ̀ lérò lẹ́yìn èwo lọ rẹ dúró kètò lọ́rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá lóhun rí nà sí ọfọ́ ní etí ọwà bí pẹ́sẹ̀ túrí yọ́ sọ pé mi rí sà akẹ́wọ̀kún lọ Sàlàfíyà Sùfíyà Ádámù kọ̀nà àbìlìkú tí òun náà ní sọ kó wá dọmọ yẹ̀yẹ́ òun kálukú ọ̀láyọ̀ kan òun kálukú fẹ́ níyì tójú tẹgbẹ́ lọ ọfẹ́ lówó tójú tẹgbẹ́ lọ ọfẹ́ lóko tójú tẹgbẹ́ lọ ọfẹ́ nípò kẹlẹ̀ fi ókọ̀ kan kún tiẹ̀ ẹ̀rí ẹranko kan níjó ní nísì wọ́n yẹ̀ ọ́ ní mufti nílùú yín ọwọ́ ń takò mufti gbogbo ilẹ̀ Yorùbá ọmọ àti ẹbí tọ́gì gbogbo inú lọ́rọ̀ àwọn mufti gidi tó ń ṣe bí tọ́gì bí tiẹ̀ ọmọ ẹ̀rẹ́jú wọ́n tó bá láyọ̀ ọkàn ọ̀rọ̀ tó bá ní al-qanā'atu fil qawli kìí ṣe gbogbo ọ̀rọ̀ ni mufti ọmọ dá sí in tí ó dá sí lọ́rọ̀ ẹ̀sìn gbogbo ti ẹ̀kẹ́ ìbú náà ni láti dọ́jì ní àríwá tó wá kan ìwọ tọ́gì tí wọ́n yàn mufti adúpẹ́ tọ́lọ̀ ṣe wá lọ́mọ Ìlọrin tó bá jẹ́ pé lúù rẹ̀ lálọ́ jẹ́ ni ṣé ìwọ náà lámọ̀ tẹ̀lé ká tó gbàwẹ̀ báyìí ó ń kálukú yín in tọ́lọ̀ ń bá lóhun ó fún yín ní ó fún yín kò dìgbà tẹ́ ẹ bá di wọ̀ bíà kò dìgbà tẹ́ ẹ bá di wọ́n sì mọ́ sọ pé àfáà yìí látìmù ni kò sí ní tọ́gbẹ̀ látìmù 419 gbájú ẹ̀ 419 kírímínánù sóòtọ́ bá láyọ̀ kan ò ní dé mọ́ndàlá ò ní délé ẹ̀wọ̀n tí wọ́n ń pè ní mọ́ndàlá tọ́ bá láyọ̀ kan ò ní délé ẹ̀wọ̀n tí wọ́n ń pè ní kirikiri lẹ́kọ̀ọ́ tọ́ bá láyọ̀ kan ò ní dẹni tó fi handcuff sí lọ́wọ́ sórí kọ̀lílán yẹ̀sírù jábálà díẹ̀díẹ̀ náà làpáta lòkúta yí padà tí ó di àpáta tọ́ bá tọ̀ ní jẹ́jẹ̀jẹ́ ní ó di kánrin kése tọ́ bá tọ̀ ní pápápá ní ó di wíjí